Àwọn obìnrin tí Ọlọ́run kẹ́ láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé wọn, tí wọ́n ti múra ṣiṣẹ́, tí wọ́n jẹ́ akíkanjú obìnrin tí Ọlọ́run kẹ́, tí Ọlọ́run sì bùkún ìlágùn wọn, tí wọ́n sì jẹ́ alábùkún fún ní tòótọ́. Ẹ̀yin ọkùnrin náà mọ̀ wípé àwọn obìnrin wọn ò ṣẹ̀yìn, torí wípé Ọlọ́run gbé wọn ga, Ọlọ́run fún wọn ní búrùjí, Ọlọ́run ṣe wọ́n ní olóríire ẹ̀dá. Òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ yín fi ń ṣe ìlara wọn. Ìbínú àti àrankàn àti owú kíkorò tẹ́ ẹ ní sí oríire tí Ọlọ́run ṣe fún obìnrin lábẹ́ yín, òun ló dífá fún ìwà abú, àwọn ìwà òṣì, àwọn ọ̀rọ̀ òdì tẹ́ ẹ̀ ń sọ sí àwọn obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó gbé oríire wọnú ilé yín, ẹ ti tẹ̀ wọ́n rì, ẹ sọ wọ́n dìdàkejì, ẹ sọ wọ́n dìdàkudà, ẹ wá sọ wọ́n dé ìkísà, ẹ wá ń fi wọ́n nulẹ̀. Ẹlòmíì ó jí láàárọ̀ yóò mọ sọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá ni ó mọ sọ sóbìnrin, àwọn ọ̀rọ̀ tétí ò gbọdọ̀ gbọ́ sétí. Ẹnu sọ̀hún, ẹni ò ká ẹ. O lè máa sọ fún adult pé kó gbẹnu sọ̀hún, ẹni tó ti bàlágà kó tó fẹ́, tí ì ṣe wípé ńgbà náà ìwọ ló change pampers ẹ̀. Àwọn tí wọ́n change pampers ẹ̀ gan tó dàgbà sí lọ́wọ́ tí wọ́n dààmú lórí rẹ̀, n ò rò pé wọ́n pe gbogbo orú èdè bá ń sí rí. Ẹ máa sọ̀sọ́kùsọ, irọ́ sì ni kì í ṣe pé àwọn obìnrin dìídì sẹ́yìn. Búrùjí àti oríire àti ìgbéga tán ní àti orí àlùbáríkà tí wọ́n gbé wáyé, òun ló dífá fún ìlara àtowú kíkorò tẹ́ ń jẹ. Bẹ́ẹ̀ sì ni bí a bá sì fẹ́ bá a kọ̀, ibi tí a bá pè lórí èyìn fi tẹ̀lẹ̀, ẹni tọ́lọ́run bá gbéga ó gbéga nìyẹn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ni wọ́n jẹ́ ọlọ́pọlọ pípé àti ẹni tí Ọlọ́run kẹ́ ní gbogbo ọ̀nà, tó ṣe wípé ẹ̀yin ọkùnrin yẹn mọ̀ọ́mọ̀ gbógun tì wọ́n ni, nítorí pé ìgbéraga, àwọn ego, àwọn arrogance tí ò nítumọ̀ tẹ́ ń bá kiri. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tọ́lọ́run kẹ́ láwùjọ, tọ́lọ́run buyì kún láwùjọ, gbogbo wọn ni wọ́n níwà àpọ́nlé lára, tí wọ́n ní ìwà ìtẹríba. Àmọ́ ńgbà tó ṣe wípé kò sí tí wọ́n lè ṣe láéláé tó lè nítumọ̀ sí yín, òun ló dífá fún gbogbo ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ àlùfàǹṣá tẹ́ ń sọ nípa wọn. Ló fi dífá fún gbogbo àwọn ọ̀rọ̀ òdì tẹ́ ń sọ sí wọn. Kì í sì ṣe wípé wọ́n dìídì sẹ́yìn. Bẹ́ẹ̀ inú kan sáà ń da yín bí pé ẹni yìí ó ṣoríire, ó wà successful. Intimidation, low self-esteem. Tọ́lọ́run bá fún èèyàn kan ní àṣeyọrí tó jẹ́ obìnrin, tó bá feel pé oríire rẹ̀ yẹn ó ti huge fún ọ, you don't have the capacity to bear her. You know, there is a level tọ́lọ́run á mú obìnrin dé tó yẹ pé kò ń ṣe gbogbo ọkùnrin ló lè stand there. You understand? Ẹ yé bad mouth àwọn obìnrin tí Ọlọ́run kẹ́. Àwọn obìnrin míì wà tó ṣe wípé ká jí ká ṣiṣẹ́ òòjọ́, wọn ò ṣọ̀lẹ rí. Ọlọ́run dẹ̀ kẹ́ wọn tọwọ́ wọn jí sówó, olúwọ́ wọn jí sí búrùjí. Àmọ́ nítorí wípé torí kádàrá wọn bọ́ sọ́wọ́ àwọn ọkùnrin tó ṣe wípé wọn sóríire ríran wọn. Bí wọ́n bá ti ró lóríire báyìí, inú wọn máa ń bàjẹ́ ni. Sóyè báhùn, wọ́n wàásù àwọn obìnrin ìdá láìda, gbogbo èèyàn máa fojú àìda wọ̀n, irọ́ sì ni kì í sì ṣe pé aláìda ni án. Sóyè báhùn, ìwọ tó bá ti rí wípé olóríire lẹni yìí pẹ̀lú gbogbo potential rẹ̀ yìí, oríire ni ó padà ṣe lọ́jọ́ iwájú. Ẹ̀yin mọ̀ wulẹ̀ fẹ́ rèé wá wọn rí fúrafù tó lè mọ tìyàn káàkiri, tó mọ fi hàn sọ́tún dìgbà wíyọ́ tó fẹ́ tẹ́jọ́ mọ́ rámù ńlẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run lè ní nípasẹ̀ ògo obìnrin tó bá fẹ́ ní wọgán ó fi gòkè, tí wọgán ó fi mọ́ ga. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run ti attach ògo mọ́ wípé nípasẹ̀ ìdìde ẹni yìí làwọn náà fi mọ́ dìde, tí wọ́n sì mọ́ ráàánú gbà. Gbogbo wọn ló ti tẹ̀ wọ́n rì. Ńgbò jẹ́ pé ẹni tọ́lọ́run ní nípa rẹ̀, ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti tàpù anointing oríire. Jẹ́ kẹ́ni wọ́n lè òjì ó lè yọrí, òjì ó lè gbérí nítorí pọ́fí ọ. Lẹ́jẹ̀ wọn lọ́lọ́run ṣe lé ayé. Àwọn míì wà tọ́lọ́run kẹ́ tí wọ́n soríire lódidi tí ì ṣe láàbò. Gbogbo obìnrin tó bá ti jó lóríire, wá olóríire ọkùnrin fẹ́. Gbogbo àkókò tó bá fi mọ̀ pé o lè ní sùúrù dọ́lọ́run tó fi ró lóríire bíi tiẹ̀ ní kó fẹ́. Tó bá rè fẹ́ alábùkù kan, yóò padà kàbùkù ràn ni o. Àbùkù ló máa kó ràn ọ́. Yóò padà fi ọ́ yílẹ̀ kan ìní. Kò sẹ́ni tó lè mọ iye oríire láyé yìí tó jó lóríire lọ. Gbogbo ẹni tí ẹ bá ti ṣe olóríire kò lè mọ iye oríire. Bí ọba ti ń gbogbo ibi tó ti ṣoríire, gbogbo ibi táyé ó tún ti ga sí, yóò ní ọmọ rẹ̀ bẹ̀ ni. Ó lè fẹ̀sùn kàn, ó lè ní gbogbo wọn náà ń fi ọ láìrídìí òdo, láìrídìí ìkan. Bí ti ń rojú ẹ fún gbá ní ọmọ rò fáwo, àfi bí ilé ọba mọ́dé ni ò ní rojú ẹ dé, yóò rojú ẹ fádé ilẹ̀. Yóò rò fádé ilẹ̀, yóò rò fún yóò gòǹgò méjì, gbogbo ẹ̀ ni ó rò fún. Mo béèrè wò,
ìwọ tó bá ti mọ̀ wípé ògo ẹni yìí ti ga ju tìẹ lọ, dákun jókòó rẹ síbi tó wà. Ìwọ nìkan kọ́ lọkùnrin tí ń bẹ láyé. Ẹ yé kó bá obìnrin, ẹ yé bá yé àwọn obìnrin jẹ́, ẹ yé fọ̀rọ̀ àlùfàǹṣá, ẹ yé fi pa mòrálì àwọn obìnrin mọ́nú ilé. Obìnrin mi ò fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì kó tó bẹ̀rẹ̀ rẹ̀ báyìí lẹ́ẹ̀tì fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ pé àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe èlò náà ni wọ́n rí ń bẹ̀. Irọ́ náà sì ni. Ẹ mú potential ẹni ẹlẹ́ni, ẹ sọ dẹdun arinlẹ̀, ẹ mọ̀rọ̀ àlùfàǹṣá, ẹ fi pa gbogbo intention tí ń bẹ nínú rẹ̀. Irọ́ sì ni, ẹ̀yin náà mọ̀ pé irọ́ lẹ̀ ń pa. Ẹ̀yin náà mọ̀ wípé ó lè ṣe àwọn nǹkan yẹn, ẹ mọ̀ fẹ́ discourage ẹ nítorí ẹ ti mọ̀ wípé tó bá débẹ̀ tán tó bá dolóríire, agbára yín ò lè gbé mọ́ because of low self esteem àti ego àti àwọn gbogbo àwọn kí ni kí n pè báyìí tẹ́ ẹ ní tó ṣe wípé ẹ mọ̀ págbára yín ò lè ka. Intimidation. Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ add to your potential. Kẹ́ ẹ lọ learn how to be matured, how to relate successfully with a successful human being. Ṣùgbọ́n nígbà tẹ́ bá ti rí àwọn olóríire ẹlòmíì bá ra mọ́tò báyìí tó bá rẹ́ni tí mọ́tò tiẹ̀ grade ju tó ń rà lọ, wàhálà òde yọkàn dédé máa bínú lórí òfurufú ni. Yọ̀rẹ̀dẹ̀ máa bínú lórí òfurufú gbádá ẹni tí ò sí ọ, ẹni tí ò rò ọ, ẹni tí ò sí ní tó ṣe fún ọ, ọkàn dédé máa bínú lórí ité. Ìwọ tó bá mọ̀ pé o fẹ́ soríire, tó bá ti ró lóríire inú rí ọmọ dùn, gbogbo ohun tí ó mú ká ọmọ làkejì rí ó soríire, iná lọ gbogbo oko oríire lọ́mọ sán. Ẹ̀rọ tó bá ti mọ̀ wípé ibi tó ti ń bọ̀ wọn ò soríire ń bẹ̀rì, mọ́ wulẹ̀ dáńbarú oríire ẹni ẹlẹ́ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́ ẹ ti fọ̀rọ̀ àlùfàǹṣá báyé wọn jẹ́ yìí kì í kúkú ṣe wípé ń sẹ́yìn tì lọ́tọ̀. Àmọ́ nítorí wípé agbára yín ò kò ríire wọn ọ̀sẹ̀ wọn ò ròyìn. Ẹ múra gbogbo ẹ̀sùn tí ò ní túmọ̀ lẹ́ẹ̀mọ́ fi kàn lọ́tùn lósì. Irú àkótá wa yìí, àkó tó yẹ káwọn ọkùnrin ó ronú pìwàdà ni. Kẹ́ ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣàpọ́nlé obìnrin, kẹ́ ẹ kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ gidi jáde lẹ́nu. Obìnrin mi ọmọ forí ṣe fọrùn ṣe gbogbo bùkátà tó yẹ kọ́kọ́ gbọ́ oní ọmọ gbọ́nú ilé kò tún ní tọkọ náà lọ́rùn náà. Èmi ọmọ bírú obìnrin bá ń ṣe mọ́ kóòpù. Ẹ máa hùwà burúkú, ẹ máa sọ̀rọ̀ àlùfàǹṣá sàn obìnrin. Ńgbò bá tún yá, ẹ tún máa súnmọ́, ẹ tún máa bá ń sùn. Òṣìròbó ìyá pẹlẹbẹ lẹ ń ṣe. Gbogbo ọkùnrin tí bá ń ṣe bá ń kórè ronú pìwàdà ẹlòmíì ọ̀làpọ̀nlé fóbìnrin láti kékeré ní sì ti bá ń lọ. Tẹ́ ẹ bá ti ná ọmọkùnrin ọmọbìnrin nínú ilé tí wọ́n bá ti jà, tẹ́ ẹ bá ti rí pé yìí kùnrin lọ́sẹ̀, tẹ́ ẹ bá ti ní ọ sọ sọ́rí tí ó bá ti lè sọ sọ́rí wàhálà ni. Ibi tí gbogbo ẹ̀ máa ń lọ́nu kùrùkẹ̀rẹ̀ tí wọ́n fi fẹ́ yàwó tó fi di wípé wọn ò ní mọ yí obìnrin nínú ilé. Wọ́n máa sọ̀rọ̀ gbàgàdà wọn ọ̀làpọ̀nlé wọn mọ bí wọ́n ti pọ́n obìnrin lé, wọn mọ bí wọ́n ti fọ̀rọ̀ gidi tí wọ́n fi tú obìnrin nú. Àfọ̀n ọ̀rọ̀ wèrè, ọ̀rọ̀ tí ò ní túmọ̀. Bó bá tiẹ̀ wá ló ti fẹ́ yàn kò ní fẹ́ lọ kó di wípé yọ́mọ síkì. Sọ ìwọ mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tó sọ lọ́wọ́ àkáǹtì fún. Mo béèrè wò, ẹlòmíì ti fọ̀rọ̀ ó ti fi pa kádàrá ẹni ẹlẹ́ni, ó ti fi padà. Lórí ọ̀rọ̀ wípọ́ fẹ́yìn, sógun wá láyé ni. Mo béèrè wò, sógun láyé ẹlòmíì fẹ́ yàwó sórí gun ilé, ìyí ìtọ́jú kò tọ́jú ìyàwó tó mọ́ struggle wípé kó wọn mọ ṣiṣẹ́ kó wọn mọ rówó bí ṣe ń fojú ọwọ́ ṣiṣẹ́ ẹ̀yìn ẹsẹ̀ lẹ́yìn mọ́ yí dànù. Gbogbo ọkùnrin tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ wọn ò lè rọrùn bọ̀. Gbogbo tí wọ́n bá ń bo obìnrin jẹ́ nínú ilé. Gbogbo ọ̀rọ̀ màtíríà sí tẹ́ ń kó kí èwo lẹ lè sọ̀rọ̀ àlùfàǹṣá sínú wọn. Ẹ wà mẹ́ni ẹlẹ́ni tẹ́ gbé jù nú ilé, ẹ mọ̀ sọ̀rọ̀ òdì sí wọn. Gbogbo òbùkún tó yọ wánú ayé irú ọkùnrin bẹ́ẹ̀ ọ̀dọ̀ obìnrin lọ́lọ́run ọmọ darí ẹ̀ lọ. Ńgbọ̀ jẹ́ pé jẹ́jẹ́ rẹ lọ ọgọ̀ tó tọ́jú tọ́lọ́run fi sí kọ́sítọ́dì rẹ wípé kọ́ ọmọ tọ́jú. Wọ́n wà lanu gbàgàdà bí ilẹ̀kùn ńlá, wọ́n mọ̀ sọ̀rọ̀ òdì. Mi ò jí láàárọ̀ èpè ni wọ́n mọ̀ ṣẹ́ fóbìnrin, ẹ wà ní ọmọ fún ilé sí. Ọkùnrin tó bá jí láàárọ̀ tí ń ṣe pé fóbìnrin tí ń rán obìnrin lé, bóbìnrin gan ọ̀bà fún ilé sí, a jẹ́ pé nǹkan ọmọ tí ń ṣe. Nǹkan ọmọ tí ń ṣe ni. Mo béèrè wò, bó lọkùnrin ó ṣe jí lásùn bá tí ọmọ sọ̀rọ̀ tí ò ní túmọ̀ sóbìn. Tó wá expect kúrò obìnrin bẹ́ẹ̀ ọ̀dákẹ́. Kò lè dákẹ́, mọ́tàn rẹ̀ jẹ. Ọ̀rọ̀ ní yóbi inú àpò ní tún yọ̀dà inú àpò. Béèyàn bá fẹ́ bin, èèyàn gbúdọ̀ máa fi àwọn ọ̀rọ̀ gidi, àwọn ọ̀rọ̀ òtùnú láti mú kí ọkàn rẹ̀ kó lè máa ní inú dídùn láti máa gbé ọkàn rẹ̀ lárugẹ ni. Ẹlòmíì ọmọ bá ti kẹ́ obìnrin, ẹlòmíì ọmọ bí wọ́n ti sọ̀rọ̀ gidi sóbìn, àfọ̀n ọ̀rọ̀ àlùfàǹṣá. Obìnrin yìí sì gbàgbé ọ̀rọ̀.
bọ́lọ́gọ́rùn ọdún lé rẹ kò lè gbàgbé ijọ́ tó o pè lóókọ tí ọ̀yí ó pè kálukú yín ó lè ronú pìwàdà bẹ́ẹ̀ ni kálukú ó lè ronú pìwàdà kẹ́ẹ̀kún ọ̀rọ̀ gidi ẹlòmíì náà fẹ́ ṣe nǹkan kò ní bóbin léèrè káàbùn gbọ́ káàbùn gbọ́ ní ọkàn mọ́ húrú gbọ́ ní pọ́kọ̀ ọ̀hún ṣe nǹkan bì kan gbogbo orú nǹkan báwọn kò ní ìtumọ̀ gbogbo ọ̀rọ̀ materials tẹ́ ń kó kí èwo ló wúlò fún yín bẹ́ẹ̀ nínú gbogbo wọn gbogbo tí wọ́n forí ṣe fọrùn ṣe tí wọ́n wà nínú ilé yín kò sí kankan nínú wọn tó lè mọ̀ pé baálé wa ló lọ láàkó yìí àti ẹ̀gbádùn wọn ọkùnrin mi ìbá ló lọ lè mọ̀ bí ò lò lọ lè mọ̀ èrèwà dànù lágbóòkà ẹlòmíì ò lè tọ́ka sásọ báyìí aṣọ ìbáyìí baálé òun rà fóun láti bí ọdún mélòó tí wọ́n ti fẹ́ ra wọn ẹlòmíì ò ní gbowó èrè ra góòlù kóró rà kó pamọ́ kóró mọ́ lò ẹlòmíì ọ̀sọ́rí ọ̀sárì tọ́ka sí tó bẹ̀rẹ̀ mẹ́lẹ̀ ní baálé wa ló ṣèyí fún mi àfẹjọ́ ẹni ẹlẹ́ni bá sì tún gbájúmọ́ ṣẹ́ tí tún ń ṣiṣẹ́ tí ń soríire ẹ̀ tún mọ́ rojọ́ rẹ̀ ẹlòmíì alóbìnrin tó bá rí ṣe ohun ò lè fẹ́ eré fún akúṣẹ̀ tí wọ́n fẹ́ ra pátá tí wọ́n fẹ́ ra kọ́mú tó dìgbò ọba dé wọn ó tó rà gbogbo èèyàn tọ́lọ́ ń dá ló lè soríire bẹ́ẹ̀ ni ṣe pé bóyá ń tọrẹ nìkan sì jọkùnrin òun ló sì gbúdọ̀ soríire jù wọ́n tó o bá ti mọ̀ pẹ̀lú obìnrin olóríire ń bọ̀ rèé fọ́n tí wọn ò soríire kẹjọ mọ́ ráàmù ńlẹ̀ àmọ́ tọ́lọ́ ń fún búrùjì láti ilẹ̀ láti bẹ̀rẹ̀ iye ayé wọn tọ́lọ́ ní olóríire ni wọ́n mọ̀ jẹ́ fi hàn lẹ̀ jẹ́ wọ́n dúró do olóríire tó tí ọmọ yìí oríire wọn tí wọ́n jọ mọ́ appreciate ara wọn jẹ́jẹ́ rẹ̀ lọ mọ iye oríire 19th bá sì ti ń bó kan sọ̀tà àti di 20 rẹ̀ yóò nira ẹjọ́ obìnrin orí mímí kì í sì ṣe ẹ̀ṣẹ̀ ní ọ̀sẹ̀ nítorí wọ́n fẹ́ yín ẹjẹ́ wọn orí mú mi pé obìnrin tí wọ́n fowó tọ́ tó ti soríire kó tó di pò mú kó lè ba rẹ̀ tó wá dé tán tó wá ń sọ̀rọ̀ àlùfàǹsà sóun lọ sọ wípé kíwọ náà mọ́ tẹpá mọ́ṣẹ́ ni kádàrá yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ni o lè wá pa kádàrá ẹni ẹlẹ́ni dà nítorí pọ́fí ọ gbogbo obìnrin tọ́lọ́run fún potential tọ́lọ́run fún lágbára láti soríire gbogbo potential àwọn lẹ ti pa mọ́ ńlá àbí bẹ́ẹ̀ kọ́ ọkùnrin mi burú jésù lọ ó burú ju èṣù yàtọ̀ fún gbogbo wàtọ̀ kọ́mọ̀nsì gbogbo wọn kí wọ́n mọ kó raw materials ẹlòmíì burú jésù kálukú èrè ronú pìwàdà nítorí ẹ̀sán òkè gbogbo obìnrin tó fẹ́ tó jó soríire gbogbo destiny tọ́lọ́run àtàjì móríire rẹ̀ pè nípasẹ̀ oríire tiẹ̀ náà ó ti mọ̀ soríire gbogbo wọn ó bí ọ léèrè kò sẹ́ni tó ní kọ́ ọmọ lè kóòpù pẹ̀lú olóríire bọ́ọ̀bà sì lè fẹ́ jọ́mọ́ lọ yọ̀ǹda rẹ̀ bọ́ọ̀bà sì lè yọ̀ǹda rẹ̀ ojú soríire rẹ̀ làlàáfíà yóò ló dé gbogbo ọ̀rọ̀ tí ò sùn kẹ́ palẹ̀ rẹ̀ mọ́ kẹ́ jẹ́ obìnrin náà ò rí mú mi kẹ́ yé ni ọ́n láàmọ́ wọn kúkú sẹ́yìn ẹ̀yin náà mọ̀ pé obìnrin ọ̀sẹ̀yìn wọn ò lẹ́sẹ̀ kankan tí wọ́n sẹ̀yìn tí ó ń lé ẹ̀sẹ̀ náà ni pé wọ́n jó lóríire obìnrin ọlọ́run ní sí ìpín tiẹ̀ náà ló béèrè lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò sóore fún ìgbérago òfò kò ní jọkùnrin mi ọmọ ẹni tọ́lọ́ níyọ ohun òfò yàn tí ọ kí wọn náà lè tààrẹ gòkè ẹ ti fọ̀rọ̀ àlùfàǹsà ẹ ti fi pamọ́ra àwọn kanlẹ̀ kálukú ronú pìwàdà kẹ́ ẹ tọ́jú obìnrin tẹ́ ẹ fẹ́ kọ́mọ̀ ṣe wípé gbígbèyàn bá kọ lẹ́tà sí yà ní o tó bá di wípé ẹ bá dàgbà tán ní ìsìn ìtìsíwẹ́ẹ̀lì lọ̀rọ̀ yín lọ́ máa já sí o ọ̀rọ̀ mi ò lópin.